A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ìjọba àpapọ̀ ti sọ lánàá wípé àwọn ti ṣe àgbékalẹ̀ ààyè káàkiri orílẹ̀-èdè níbi tí ọmọ Nàìjíríà yóò ti rí àpò ìrẹsì aláàdọ́ta kìlógíráàmù 50 kg rà ní ẹgbẹ̀rún-lọ́nà-ogójì náírà 40,000 naira. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó ṣe àfihàn yìí nígbà tí ó ń fi àbábọ̀ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba FEC tó àwọn akọ̀ròyìn létí ní ilé agbára ìlú Àbújá. Idris ní èyí jẹ́ ọ̀kan lára ìgbésẹ̀ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu láti mú ayé dẹrùn fún ará ìlú, bí ó ti ṣe àríyànjiyàn wípé ìfẹ̀hónúhàn tí wọ́n ń pètepèrò rẹ̀ láti bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹjọ kò lẹ́tọ̀ọ́ níwọ̀nba ìgbà tí ààrẹ Tinubu ti ń jà fún ẹ̀tọ́ ará ìlú. Bákan náà ni mínísítà ṣe àwáwí pé gbogbo ìbéèrè àwọn tí wọ́n ń ṣètò ìfẹ̀hónúhàn ni ààrẹ ti ń bá pàdé, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ síwájú wípé ìjọba yìí jẹ́ ìjọba tó ń tẹ́tí sí ará ìlú. Idris ṣe àtẹnumọ́ ogún ọkọ̀ ìrẹsì tí wọ́n pín fún gbogbo gómìnà láti pín fún àwọn aláìní láwùjọ. Ìjọba kò dúró lórí èyí nìkan, bákan náà ni wọ́n tún ṣe ètò àpò ìrẹsì lẹ́dínwó sí gbogbo ẹ̀ka tí wọ́n ti ṣe àgbékalẹ̀ rẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ó ní ìjọba ń retí kí owó oúnjẹ wálẹ̀, pàápàá jùlọ bí wọ́n ṣe ti dá owó lé iṣẹ́ ọ̀gbìn ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ lórílẹ̀-èdè. Wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè lẹ́tọ̀ọ́ sí ìfẹ̀hónúhàn, wọn kò lẹ́tọ̀ọ́ sí bíba ohun ìní ìjọba jẹ́, nítorí èyí yóò ná ìjọba lówó púpọ̀, kò sì sí owó. Kàkà bẹ́ẹ̀, kí wọ́n fi owó yìí ṣe ìdàgbàsókè ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lówùúrọ̀ àná ni ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà MTN tínú ń bí kóra jọ síwájú ọ́fíìsì iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ MTN tí ó wà ní agbègbè Festac, ìpínlẹ̀ Èkó, tí wọ́n ń ba ọ́fíìsì wọn jẹ́ látàrí bí wọ́n ṣe gbégi dí ìlà ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n ní wọn kò ṣe àsopọ̀ rẹ̀ pẹ̀lú NIN. Nínú àfihàn fídíò tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára ni yóò ṣe àfihàn bí àwọn wọ̀nyí ṣe ń ba ọgbà iléeṣẹ́ MTN jẹ́ láti ìta. Lẹ́yìn èyí ni alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé DPO agbègbè Festac ti rán àwọn òṣìṣẹ́ rẹ̀ lọ yanjú wàhálà tí ó bẹ́ sílẹ̀, àlàáfíà sì ti jọba. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé òbítíbitì èrò ni wọ́n péjọ sí ọ́fíìsì MTN lórí ìlà ìbánisọ̀rọ̀ wọn tí wọ́n já látàrí àìṣe àsopọ̀ rẹ̀ pẹ̀lú NIN tí wọ́n fi gbèdéke rẹ̀ sí ọjọ́ 21 oṣù keje ọdún 2024. Èyí ń wáyé lẹ́yìn tí ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ kù bíi wákàtí 48 lórílẹ̀-èdè tako ìṣẹ́ àti ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè. Èyí ló mú àwọn oníbàárà fi ẹ̀sùn kan àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ bíi MTN, Airtel, Glo àti 9mobile wípé wọ́n mọ̀ọ́mọ̀ já wọn kúrò lórí ìlà nítorí kí èròǹgbà ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ má bàa wáyé. Wàhálà bẹ́ sílẹ̀ lẹ́yìn tí ìlúmọ̀ọ́ká àgbàmọ̀fin Ẹ̀bùnolú Adégbọrúwà sọ nínú àtẹ̀jáde ọjọ́ Àìkú wípé àwọn iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ ń gbìyànjú àti wá ìṣòro fún àwọn olùfẹ̀hónúhàn. Ìdí nìyí tí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ gbégi dí ìlà àwọn oníbàárà. Adégbọrúwà ṣe ẹ̀sùn wípé ẹ̀kọ́ ṣojú mímu èròǹgbà iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ láti dènà ìfẹ̀hónúhàn, ṣùgbọ́n alága ẹgbẹ́ iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ lórílẹ̀-èdè Onímọ̀-ẹ̀rọ Gbénga Adébáyọ̀ sẹ́ ẹ̀sùn yìí. Ó ní àti àwọn tí ó fẹ́ ṣe ìfẹ̀hónúhàn àti àwọn tí wọ́n ń takò, gbogbo wọn ni oníbàárà wọn. Kí ni ìdí tí àwọn yóò fi ṣe èyí? Ṣùgbọ́n gbogbo àwáwí alága ò tún irun kankan bí àwọn ọ̀dọ́ tínú ń bí ṣe ya wọ iléeṣẹ́ MTN ní Festac bá ọgbà wọn jẹ́. Bákan náà ni wọ́n ṣe ní Ọ̀ṣun, Òṣogbo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn kan dí ojúnà Òṣogbo sí Ìwó
tí ó já sí Òkè-Fíà níbi tí wọ́n ti dá súnkẹrẹ-fàkẹrẹ ọkọ̀ sílẹ̀ ní agbègbè. Bákan náà lọ́mọ-sorí ní agbègbè bíi Ọbalẹ́ndé, Victoria Island, Mushin, Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n àjọ alámòójútó ìlà ìbánisọ̀rọ̀ NCC ti darí gbogbo iléeṣẹ́ ìlà ìbánisọ̀rọ̀ kí wọ́n ṣí ojú òpó ìlà ìbánisọ̀rọ̀ àwọn oníbàárà sílẹ̀ ní kíákíá kí wọ́n lè fi àsìkò péréte tó kù ṣe àsopọ̀ ìlà wọn pẹ̀lú NIN. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ti tako ìfẹ̀hónúhàn jákèjádò tí wọ́n ń gbèrò rẹ̀ bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kẹjọ tako ìṣẹ́ tó ń lọ lórílẹ̀-èdè. Nínú àtẹ̀jáde alẹ́ àná ni Ìgbòho ti ní òun yọ̀ǹda àtẹ̀jáde yìí láti fi fèsì sí ìfẹ̀hónúhàn tí àwọn tí wọn kò mọ̀ kan ń gbèrò láti fi pín orílẹ̀-èdè. Ó ní láti ìgbà tí Ààrẹ Bọ́lá Tinubu ti gun àlééfà ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 ni ó ti fi ìdí àwọn òfin kan múlẹ̀ tí àwọn ará ìṣíwájú kò ní ìgboyà àti ṣe, ṣùgbọ́n ó yanilẹ́nu wípé ìgbésẹ̀ akíkanjú yìí ni àwọn kan ní ìgbàgbọ́ wípé wọ́n fi ba ìṣèjọba rẹ̀ jẹ́ láti dá wàhálà sílẹ̀ láàrin ìjọba àti ará ìlú. Àìpẹ́ yìí ni a gbọ́ nípa àkíyèsí àwọn kan tí wọ́n ń lérí ìfẹ̀hónúhàn ọlọ́jọ́ 10 pẹ̀lú àkọlé Tinubu must go. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọmọ orílẹ̀-èdè ní ẹ̀tọ́ sí ìfẹ̀hónúhàn, èyí kò túmọ̀ sí àyípadà agbára. Ìgbòho ní láàrin ọdún 8 tí ààrẹ àná Muhammadu Buhari lò, kò sí ohun tí ó ń jẹ́ ìfẹ̀hónúhàn fún ìṣípòpadà ìjọba láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn. Pẹ̀lú gbogbo ìdojúkọ láti ọ̀dọ̀ àwọn Fúlàní adàlúrú, gbogbo ìfẹ̀hónúhàn wọn dá lórí bí wọ́n ṣe dáàbò bo ẹ̀mí àti dúkìá, kì í ṣe láti dá ìdàrúdàpọ̀ sílẹ̀ lórílẹ̀-èdè. Ẹgbẹ́ ajìjàǹgbara àti òun Sunday Ìgbòho wá ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé àwọn kò ní bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn tí wọ́n ní lọ́kàn láti fi ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ṣe ojú ogun fún ìjà òṣèlú. Nítorí àwọn ní ìgbàgbọ́ wípé ìṣòro ọrọ̀ ajé jẹ́ ìṣòro àgbáyé, kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan. Ìgbòho ní láti ìgbà tí òun ti gba ìyọ̀ǹda kúrò nínú àhámọ́ tí ààrẹ àná Muhammadu Buhari àti agbẹjọ́rò ìjọba àpapọ̀ àná Abubakar Malami mọ̀ọ́mọ̀ fi òun sí, òun ti rin ìrìnàjò káàkiri ilẹ̀ aláwọ̀ funfun, ìwọ̀ oòrùn Áfíríkà, àríwá Amẹ́ríkà àti gbọ̀ngàn ìlà oòrùn. Kò sí ibi tí ará ìlú ò ti ní ìdojúkọ, ìjọba wọn sì ń wá ọ̀nà láti mú ayé dẹrùn. Bákan náà lórílẹ̀-èdè Nàìjíríà, ìjọba Tinubu náà ti ṣe àgbékalẹ̀ oríṣiríṣi ọ̀nà láti mú àdínkù bá owó oúnjẹ, bí wọ́n ti ṣe àlékún owó oṣù òṣìṣẹ́ tó kéré jù láti 30,000 naira sí 70,000 naira. Èyí ṣe àfihàn èròǹgbà ìjọba àti mú ayé dẹrùn fún àwọn òṣìṣẹ́ ìjọba. Ìgbòho ní àpẹẹrẹ fi ojú hàn wípé ìfẹ̀hónúhàn yìí ní ti òṣèlú nínú, bí ó ti ké sí gbogbo ọmọ Yorùbá àti ọmọ orílẹ̀-èdè lápapọ̀ kí wọ́n má fi ààyè gba ìfẹ̀hónúhàn. Adarí ajìjàǹgbara ní àwọn ṣe ìkìlọ̀ wípé àwọn kò ní fi ààyè ìgbésẹ̀ àti dá wàhálà sílẹ̀ lábẹ́ ìfẹ̀hónúhàn, kí wọ́n yẹra kúrò ní agbègbè ilẹ̀ Yorùbá ní ọjọ́ ìfẹ̀hónúhàn tàbí lọ́jọ́ iwájú, kí èyí jẹ́ ìkìlọ̀. To be forewarned is to be forearmed. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lẹ́yìn wákàtí díẹ̀ tí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Imo Aboki Danjuma ní ìpàdé pàtàkì pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn, ní àwọn agbébọn kan tí ẹnikẹ́ni kò tíì lè ṣe ìdánimọ̀ wọn ṣekú pa òṣìṣẹ́ ọlọ́pàá 4 àti arábìnrin oníṣòwò POS kan. Kọmíṣánná ọlọ́pàá tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ti wá darí gbogbo àkànṣe ẹ̀ka tactical unit kí wọ́n dà síta pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò mìíràn ṣe àwárí àwọn jàǹdùkú tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lánàá ní ojúnà Owerri sí Onitsha, níbi tí wọ́n ti lúgọde àwọn ọlọ́pàá tí wọ́n wà lẹ́nu ìpàráàrò ní Ìrètè. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ alukoro ọlọ́pàá Henry Okoye ni ó ṣàlàyé wípé níbi ìfijúrinjú ìbọn pẹ̀lú
àwọn agbébọn yìí ni wọ́n ti ṣekú pa ọlọ́pàá 4 bí wọ́n ti lérí wípé àwọn tí ó ṣe ìkọlù yìí kò ní lọ láì jìyà ẹ̀ṣẹ̀. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ aburú yìí ṣe ìrántí ìdojúkọ tí ọlọ́pàá ní níbi ìgbìyànjú àti dáàbò bo ará ìlú. Danjuma wá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn ẹbí olóògbé bí ó ti gbàdúrà fún ìsinmi ẹ̀mí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Adarí ìjọ Inri Evangelical Spiritual Church Primate Elijah Ayọ̀délé ti sọ wípé Ààrẹ Bọ́lá Tinubu kò ní tẹ́tí sí igbe ará ìlú bí ìfẹ̀hónúhàn tí wọ́n ń gbèrò rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹjọ kò bá wáyé. Èyí ń wáyé bí Primate Ayọ̀délé ṣe àpèjúwe èròǹgbà ìfẹ̀hónúhàn yìí gẹ́gẹ́ bí ìpè ìtanijí wake-up call fún Tinubu, àwọn sínétọ̀ àti gómìnà. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ Olúwatósìn Ọ̀ṣọ́ ni Ayọ̀délé ti sọ wípé ìjọba Tinubu kò tíì ṣe iṣẹ́ tó láti gbógun ti ìṣẹ́ àti ebi lórílẹ̀-èdè. Primate Ayọ̀délé fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀nà kan ṣoṣo tí ìjọba fi lè mọ ìrora tí ará ìlú ń là kọjá ni nípasẹ̀ ìfẹ̀hónúhàn. Ìlúmọ̀ọ́ká wòlíì yìí wá jẹ́ kí ó di mímọ̀ wípé òun kò ṣe àtìlẹ́yìn fún ìfẹ̀hónúhàn nítorí èyí kì í ṣe ojútùú sí ìṣòro, bí ó ti ké sí àwọn olùfẹ̀hónúhàn kí wọ́n jẹ́ kí ó lọ ní wọ́ọ́rọ́wọ́, kí wọ́n má fi ààyè gba jàgídíjàgan, kí orílẹ̀-èdè má bàa wọ ìpele aláìní adarí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bí ó ṣe kù wákàtí 48 kí ìfẹ̀hónúhàn tako ebi àti ìjọba tí kò dára bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ni wọ́n ti ṣe ìkéde yíyọ ara wọn kúrò nínú ìfẹ̀hónúhàn. Ẹgbẹ́ Arewa Citizens Action for Good Leadership (ACAGL) pẹ̀lú àwọn ẹgbẹ́ 23 mìíràn tí wọ́n bá wọn kópa nínú ìkórajọ ni wọ́n ti kéde wípé àwọn kò ṣe mọ́. Níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìpínlẹ̀ Kano ni adarí ẹgbẹ́ ACAGL Saheed Suleiman ti ṣàlàyé wípé àwọn ń jáwọ́ látàrí ìdojúkọ àti àtúbọ̀tán pàápàá jùlọ sí àwọn aláìlágbára tí wọ́n bá kópa nínú ìfẹ̀hónúhàn. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí dá lórí ìdí láti mú àlàáfíà bá ìpínlẹ̀ Kano àti gbogbo ẹkùn àríwá lápapọ̀. Ó ní bákan náà ni aṣojú ọ̀dọ́ náà ti rọ̀ wọ́n wípé kí wọ́n gba ọ̀nà ìjíròrò yálà tí wọ́n fi fẹ́ ṣe ìfẹ̀hónúhàn láti fi ṣe àgbékalẹ̀ ìbínú wọn. Agbẹnusọ ilé ìgbìmọ̀ Azeezat Ishau ni ó bẹ̀ wọ́n nínú àtẹ̀jáde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ lánàá. Níbẹ̀ ni ó ti mọ rírì ìṣòro tí àwọn ọ̀dọ́ ń kojú, lára rẹ̀ ní ti àyọkúrò ìrànwọ́ epo àti pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè tí kò dúró lójú kan. Ṣùgbọ́n pẹ̀lú ìwọ̀nyí ni ó fi ṣe ìkìlọ̀ wípé ìfẹ̀hónúhàn lè má so èso rere, ó lè yọrí sí fàákájà àti ìba ohun ìní jẹ́. Bákan náà ni Arewa Consultative Forum, Ganji Members Association àti Ìbágùn Progressive Union náà rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n jáwọ́ nínú ìfẹ̀hónúhàn ọjọ́ 1 títí di ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2024 tako ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.